أتى ومضى كالبرق بين الكواكب ولكن قلبي قال فينا محمد قضى عمره والله في نشر دينه كل وقتك فمات على تصلي على الحبيب لن يكفيك فخرا أنك من فمات على إذا ما شئت في الدارين تسعد فأكثر من نقصد الصلاة على محمد فلا صوم يصح ولا صلاة لمن جهل الصلاة على محمد وإن شئت القبول في الدعوات فتختم بالصلاة على محمد وإن كان محمد نجا Àmínà ló bí sáyé ẹni àfìbùkún ọlọ́ṣọ̀ọ̀ṣọ́ fún tó wáyé wá bomi paná agbẹ́bọ ìpẹ̀kun àwọn òjíṣẹ́ Abdullahi ló ṣọkọ ìyá ẹ̀ lárúbáwá kan ní tọ́lọ́run gbé dìde ẹni yàtọ̀ nínú gbogbo abara ẹni tó pé tó mọ́kàn ká kúrò níbi ẹ̀gbin aṣíwájú ẹ̀dá ìmọ̀mọ́ àwọn òjíṣẹ́ Adéyanjú ọmọ Abdullahi ẹ yé pé mọ́lúdì ò dáa ìbàjẹ́ tí wọ́n fi mọ́lúdì ṣe ni ẹ̀kọ́ kí wọ́n ṣe mọ́lúdì náà nínú oṣù ọ̀bílẹ̀ á wà nìkan lẹ̀ bá wí fún wọn kí wọ́n gbọ́ ṣé gbogbo ohun tí ò bá ti tọ̀dọ̀ ti yín wá nìkan ni bídíà ni ẹkéwú tán ẹsọ̀ ṣẹ́ẹ̀sìn di àrámù àgúnlá àgùn tẹ̀tẹ̀ fẹ́ni tó mẹ́rọ ẹ̀fọ́ ìmọ̀ tó ní mọ́lúdì náà bí yóò dá èmi ó ròyìn ọlá òjíṣẹ́ ńlá kó tó dáyé a ò rírú ọlá rẹ̀ rí lọ́jọ́ tó ti lọ ọlákọ̀ọ̀kan borí tiẹ̀ ẹ bá mi yòǹgbò ànábì gbogbo ànábì tọ́lọ́run rán níṣẹ́ ìsìláàmù ni wọ́n mú wá ọ̀kan ọlọ́run òun níjọ́sìn tọ́ sí ni wọ́n ń kéde 113 ní gbogbo wọn àwọn kan ní ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n péré 25 lọ́lọ́run dárúkọ nínú kùránì. ànábì ni baba ńlá wa ádámọ̀ ànábì ni ṣíṣ òjíṣẹ́ ni idris òjíṣẹ́ ni nuhu ànábì ni hudu òjíṣẹ́ ni sọ́líù òjíṣẹ́ ni ibrahim òjíṣẹ́ ni lutu ànábì ni ismail ànábì ni isiaq ànábì ni yakubu ànábì ni yusufu ànábì ni ayuba ànábì ni shuaibu òjíṣẹ́ ni musa ọlá musa lárúnà jẹ́ tó fi dòjíṣẹ́ ànábì ni sulukib òjíṣẹ́ ni dawuda ànábì ni sulaiman ànábì ni ilyas òjíṣẹ́ ni yunusu òjíṣẹ́ ni zakariya òjíṣẹ́ ni yahya òjíṣẹ́ ni isa ànábì àti òjíṣẹ́ ni muhammadu. ọlọ́run àrà nínú 313 ó dá 25 ṣàlẹ́ṣà ó sọ àwọn dọ̀gá ó tún dá mẹ́rin ṣàlẹ́ṣà nínú wọn ó sọ àwọn dọ̀gá ọ̀gá ó tún ṣe ọ̀kan nínú wọn ó sọ àwọn dọ̀gá pátápátá muhammadu ní pẹ́sidẹ̀ntì fún gbogbo òjíṣẹ́ ti ànábì. adéwálé akẹ́yìndé dọ̀gá ńlá ọmọ pàjẹ́ balẹ̀ ìyàlẹ̀ lásán ni ọmọ ẹlẹ́ ẹmú ọmọ kò ṣeé mú kò ṣeé lé omi ni alápẹ̀rẹ̀ kankan lórí gbéṣe ṣìgìdì tó bá ọ̀rọ̀ lẹ́sọ́ tí odò ló ṣòfò dànù ọmọ àbíwá pẹ̀lẹ́ ẹni adádùbílẹ̀ táyọ̀ tèṣù kúrò lọ́kàn rẹ̀ òun náà ni kì í jẹ́ kó yán gbòò bẹ́ẹ̀ kì í dọ̀ṣídà ẹ̀rí àrítàkìtì ó máa ń tàbá sámọ̀ ni ẹ̀rù múṣẹ́ ni tolúwayé ọmọ èèyàn tó jẹ́ èèyàn padà òdì àdáni ẹni tó lè ṣètò fínífíní tó mú ọmọdù òsì rárá odidi ọdún 23 ló fi jíyìn eré olúwa ogun 21 ló sì jà nínú rẹ̀ ló ti gún sánmọ̀ méjèèje lọ kò sì mú ẹ̀sìn kankan wá tójú ìsìlámù òjíṣẹ́ ńlá ìpẹ̀kun àwọn òjíṣẹ́ baba kọ́sìm olódodo alámọ̀ọ́nà onídẹ̀ra ìmàle olùfọkàntán ọlọ́rọ̀ tútù abìwà pẹ̀lẹ́ baba zainabu ọlọ́lá máa tóbi jura wọn lọ bẹ́ẹ̀ ni mo gbà kò sí ọlá tó tóbi tó ọlá òjíṣẹ́ ńlá gbogbo ọlá tá a fún gbogbo ànábì kọ̀ọ̀kan lápapọ̀ fóun nìkan ṣoṣo ẹni tó wáyé tó lọ gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná láàmì àwọn ìràwọ̀ ó tún tán ẹ̀mí rẹ̀ lórí fífún ẹ̀sìn àlàáfíà ká muhammadu ahamadu mudathiru muzamilu yasin tọ́ha abibullahi abdullahi aminullahi baba fatima baba umukulusum olùmọ̀kànga baba ibrahim ó kú lórí ìbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n kan tèmi sọ wípé ànábì òrebì kan ó ń bẹ láàrin wa olùfẹ́ ọlọ́run alágbẹ̀dẹ àyànmọ́ alágbàwí ìjọ olùṣìpẹ̀ àrùnkálẹ̀ òṣùpá ẹ̀yìn lójú ọlọ́run bàbá rùkọ́yà ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run àtòrí ajẹ́jẹ́ tán rẹ̀ kó máa bá dé wálé onínúure ọlọ́kàn tí ó dọ̀tí bàṣírí olórí àwọn abiyì olùmọ̀nà tó fi wá mọ̀nà tó já mọ̀ wípé èèyàn níbẹ̀ nínú eégún tí ń gbin èèyàn níbẹ̀ pẹ̀lú òrò tó òfin nú yànmùyànmù adéwápẹ́ bọ́rẹ́ olùfọkàntán apaniláṣẹ nǹkan dáadáa olùmẹ̀tọ́ olùmẹ̀tò ẹni tíwa rẹ̀ dáa jù aláwòkọ́ṣe kì í bínú bí òní bá atúmọ̀yánú kì í ṣọ̀dájú afẹ́nifẹ́re ọkọ àyìnṣá ọkọ kọ̀díjà ànábì oníyàwó 11 òun la ṣerú ẹ̀ fún olórí wọn ní kọ̀díjà kò sáàyè fún mùsùlùmí kó fẹ́ ju 4 lọ muhammadu olódodo ìmọ̀ràn agbọ́lága
agbọ́lẹ̀ hàn ẹlẹ́yinjú ọpẹ́ olúwa ṣe overtime níbi tó ti ń ṣẹ̀dá ẹ̀. ìláyí tó bá ti ń ká ànábì lọ́wọ́ má gbàgbé àwọn sàábé àtàwọn aráalé ànábì gan oore tí ń bẹ níbẹ̀ ó sì máa jẹ́ ti kó wa dárí ẹ̀ṣẹ̀ ìwájú wa dákun wọlá ànábì. bá a bá dégbò àṣági bá a bá dẹ́nà àṣèrùwá bá a bá délùú kò mọ ni kò mọ̀yàn pópó ìlú ò láṣà ọgbọ́n sì ń bẹ níbi yorùbá tó bá dọ̀rọ̀ ta ló bí ọ. arówó kọlà akéwì àdínàlè adábílẹ̀ mi jẹ́ ọmọ owó la bíbo ń kẹ̀ nípẹ̀rù àkẹsàn ọmọ kéwálé àbúhájì. Sureness.